ìwé ìròyìn kan máa ń bèèrè pé ṣé mi ìdí fẹ́ sọ ara yẹn di sẹrimóní ààrẹ mú ní pé a kú dédé àsìkò yìí Olódùmarè yóò máa wà pẹ̀lú wa lágbára Ọlọ́run. Àánú àti orí ọ̀fẹ́ Olódùmarè yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Láì gbára alákòókò, mo fẹ́ mẹ́sẹ̀jì mi yìí ó ń lọ sọ́dọ̀ bàbá wa Ìbà Gani Adams. Ìdí tí ọ̀rọ̀ yìí tí mo dẹ̀ ṣe dá sí ojú wípé mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tẹ́yìn náà ti ń ṣe lásìkò sìn tó dẹ̀ jẹ́ pé bóyá ẹ mọ̀ wípé ogun ti wọlé Yorùbá, bóyá kò yé yín wípé ogun ti wọlé Yorùbá. Eléyìí tẹ́ ṣe ń dúró fún àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n fún yín láṣẹ. Bí ẹni tí jẹ́ pé mo rí i pé èèyàn tí ò lè jo àìlè jo ìyàwó dì ẹ wá ń gbádìí ẹ torí pé ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe ipò tí èèyàn ṣẹ̀ ń dúró de ìjọba. Lóòótọ́ ní ayé ìgbàtẹ́jẹ́ ó lè yàtọ̀ sí ayé ìsìn tó jẹ́ pé gbogbo nǹkan wá tá lọ́wọ́ àwọn olóṣèlú oní gbogbo ẹ̀ wà. Ṣùgbọ́n àwọn kankan wà tí ẹ lè ṣe láì ṣe wípé àwọn olóṣèlú ìbádásí. Àwọn táwọn nílẹ̀ Ìgbò aṣárídòkúbọ̀ ó ní àwọn ọmọ ogun, ó ń ṣe nǹkan míì tí ìjọba ìpínlẹ̀ rẹ̀ ò lọ́wọ́ sí, tí gọ́fúnà gan ò lọ́wọ́ tá dẹ̀ ṣe tí ó dẹ̀ sí tó máa ṣẹlẹ̀. Tí yóò ṣe gbogbo wọn yẹn wọ́n dẹ̀ ń bọ́ ta, wọ́n sọ̀rọ̀ tako ìjọba, wọ́n lẹ́nu àti sọ̀rọ̀, ẹnu wọn gbọ́rọ̀. They fear nobody. Bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá náà àwọn náà sọ tiwọn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lónìí olóyè Sunday Igboho la tún rí tó tún sọ̀rọ̀ tí ó sì jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí alágbára, gẹ́gẹ́ bí ipò tẹ́ dìmú, torí pé yóò yé wá sí wípé oyè tẹ́ jẹ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sọ pé wọ́n ti sọ oyè yìí di ceremonial kíní ẹ ti gbẹ̀yìn gan ti sọ. Because nínú àwọn ọ̀rọ̀ tẹ́yìn gan sọ ẹni àwọn èèyàn ẹni ṣé wọn ò rò wípé orí ayé yìí ti di ceremonial, bẹ́ẹ̀ ni ó ti di ceremonial package. Ó ti di ká gbàṣọ wọ̀, ká gbàgbádá wọ̀, ká gbé ọ̀pá, ká máa gbà ọ̀pá sórí iṣẹ́ ẹ̀, ká máa fọ̀pá ibi tẹ́ wà nìyẹn sìn. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. ṣé mi ìdí fẹ́ sọ ara yẹn di sẹrimóní ààrẹ mú ní ọjọ́ tààrẹ ò bá lọ sógun fàájì ló máa ń dúnlé ààrẹ every time. Ẹ lọ gbọ́ ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọjọ́ tí ò bá lọ sógun o ò lè bá ààrẹ ńlé kó jókòó sórí ìtẹ́ ẹ̀, o máa rí àlárì òfì sányán lára ẹ̀ tó máa wọ̀. Ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé pọtí wọ́n máa fọ̀nà rókà. Ṣùgbọ́n tọ́jú ogun bá dé wọ́n á change àlárì, wọ́n á change òfì, wọ́n á wá wọ gbérí, wọ́n á wọ aṣọ agbára, wọ́n á múra ogun. Àwọn ọlọ́dẹ̀kùn kan fi ìfilẹ̀ sílé ìbí gbọdọ̀ pa wọ́n, ẹ máa dáná fún wa wọn. Àwọn lọ sógun bí ọ̀rọ̀ jagunjagun ṣe rí. So ìran jagunjagun máa ń ní àyè fún pleasure time. Owó tó dẹ̀ pé ẹni jagunjagun àwọn ọ̀tọ̀ òní báyìí tiẹ̀ níjọ́ tó ń ṣe nǹkan rí, bóyá wọ́n ṣe birthday ni àwọn ń ṣe wedding ọmọ wọn ni. Tó lọ attend ẹ̀ ọjọ́ tó bá fẹ́ jagun ta ló máa support ẹ̀. Ó gbọ́dọ̀ grace occasion wọn. Tó o bá lọ grace ẹ o ò ní léèyàn lára, èèyàn lèèyàn fi ń ṣe aṣọ ara. Èèyàn kò sẹ́nìkan tó ń dá jagun láyé, ẹlòmíì wà ọpọlọ ló máa fi support yẹ, ẹlòmíì wà contact ló máa fi support yẹ, ẹlòmíì wà spiritual ló máa fi support yẹ, ẹlòmíì wà media power tó ní ló máa fi support yẹ, ẹlòmíì wà ọgbọ́n àti ète ló máa lọ pé ẹnu ọgbọ́n yìí àyà àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ọjọ́ tó wá ń ṣe wẹ́ẹ̀dì ọmọ ẹ̀ ó wá yìí báyìí lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n á lọ jókòó lé pé torí jagunjagun ẹ̀ òun lọ pàṣẹ. Ọjọ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan rí ilé ayé ẹ̀ta ló máa wá grace. Ọ̀sìn tá a bá lọ síta àwọn kan. Báwo làwọn kan ṣe máa wá sí tiwa? So ara àwọn òmùgọ̀ fún ẹni tí ò ní òye wọn àtọ́ pé torí báyìí wọ́n ti jẹ́ jagunjagun kò gbọdọ̀ attend the social program. Torí wọn náà social life is part of any human being. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ nítorí pé kò sí action kankan
tẹ́ tó já látọ̀dọ̀ yín wọ́n gbà àwọn èèyàn ní kíní Kwara ẹ sọ̀rọ̀ wọ́n gbé àwọn èèyàn ní Ọ̀yọ́ ẹ sọ̀rọ̀ ẹ wá ní ẹ ń bá lóko gọ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pọ̀ ẹ ní ẹ ń bá lóko gọọmẹ̀ntì sọ̀rọ̀ ẹjọ́ àwọn èèyàn kọ́ ló kàn tiẹ̀ kàn bí kì í ṣe wípé ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín sọ wípé oyè ààrẹ yìí ó ti di oyè sẹrimóníà ó ti di oyè àfẹ́ ayé ó ti di oyè tó jẹ́ wípé ẹ lẹ́nu àti sọ̀rọ̀ láwùjọ mọ́ nítorí pé ẹ ti jẹ́ dodo ẹnu yín ò lè sọ dodo torí pé tẹ́ ẹ bá sọ ohun tí wọ́n á fi mú yín sunkún ohun tí wọ́n á fi mú yín báyìí ó ti wà lọ́wọ́ wọn torí pé tí kì bá ṣe bẹ́ẹ̀ wàhálà ò ní máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìlú méjèèjì tí ẹ ti pààlà pẹ̀lú oyè tẹ́jẹ́ Ìlọrin àti ìlú Ọ̀yọ́ torí pé ẹ mọ ìtàn bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbà wípé ẹ kì í ṣọmọ Yorùbá ní tòótọ́ ṣùgbọ́n pé wọ́n fún yín ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó túmọ̀ sí pé ọmọ Yorùbá náà ní nìyẹn kí wá ló wá dé tẹ́ ẹ̀ wá gbìyànjú láti ṣe bí oyè yẹn gẹ́gẹ́ ṣe ròyìn láti wọ ọmọ ọkọ kì í ṣe dandan kẹ́ ẹ bájọba jà kì í ṣe dandan kẹ́ ẹ dúró de àṣẹ ìjọba àwọn nǹkan kan wà tẹ́ ẹ lè ṣe tó jẹ́ pé olóyè Sunday Igboho ló wá padà wá ń ṣe lónìí olóyè Sunday Igboho gbàṣẹ lọ́wọ́ ní kó tó wọnú igbó lọ ẹ̀yin náà lè ṣáájú ogun gẹ́gẹ́ bí orúkọ yín táwọn èèyàn rí pé ibà Gani rẹ̀ nú gbó pẹ̀lú àwọn ọmọ wọn yìí tíjọba wa rí pé níbi tẹ́ wàá sọ fún pé níbi tó dé dúró ó tún gẹ́ alùbátà ìdarin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí àyípadà ti bá sí wàhálà insecurity ńlẹ̀ Yorùbá àmọ́ ẹ kọ̀ ẹ ṣe ohun tẹ́ ń sọ ni wípé oyè ààrẹ yìí sẹrimóníà ni ẹ wá ń ṣàlàyé tí ààrẹ ò bá jáde lọ sí táàrẹ ò bá lọ sógun àmọ́ ààrẹ àwọ àlárì àwọ sanyán bàbá aṣọ àmọ́ àwọn àfilẹ pọtí wọn àfọ̀nà òrùka ká lọ wo history àwọn ààrẹ ọ̀nà tí wọ́n ti lọ ṣé báwọn yẹn ṣe lò gbà ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń lò ń sìn ẹ̀yin náà wo ọ̀rọ̀ ní ẹnu tá a pè ní akíkanjú ọmọ Yorùbá ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ wípé ẹ wá ń ṣàlàyé tí Ààrẹ Ọ̀nà Kakanfò ohun tó jẹ́ fún àwọn ọ̀ràn Yorùbá bá máa ti lọ search Google a ti mọ̀ wípé jagunjagun ni wọ́n gbọ́dọ̀ ṣègùn fún ni ẹ sọ fún àwọn ọba ìlú ẹ sọ fún Aláàfin kó ṣègùn fún yín ṣe bá gbègbè ìlú Ọ̀yọ́ ni wàhálà ti ń ṣẹlẹ̀ yìí àwọn ọmọ ni wọ́n kó ni wọn ò rí wọn tó ti ń lọ bí oṣù méjì yìí tó bá jẹ́ lóòótọ́ ńlẹ̀ bá sì ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kẹ́ ẹ ti wá nǹkan ṣe ó yẹ ká ti rí ipa yín ẹni tó tún gbìyànjú àti tún ṣe olóyè Sunday Igboho àwọn ọmọ yín tún takò àwọn ọmọ yín tún bu sì pé wọ́n lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ní kó má gba glory sẹ́yìn lẹ wọnú igbó ni àbí mọ́tò OPC ni wọ́n rí tó wọnú igbó because inú igbó tèmi wò yìí kì í sẹ́yìn lẹ wọ́ ẹ̀yin kọ́ lẹ wọ́ bẹ́ẹ̀. gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n á sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú igbó ìsáfún bíbá ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ bíbá wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú igbó yìí kí lorúkọ tẹ wá ń bí báyìí ọ̀gbọ́n Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mànà ọtún ṣe bòròró ni mànà ọtún bá báyìí onídà ọtún ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà dúkìní yẹn rẹ̀ ẹ̀gún ló máa kọ́ ẹ lára wá mi du wèrè tó gbélé bòròró ni ẹ bòròró Mali ni ẹ àbí ti Nàìjíríà èmi kò sí Yorùbá ọ sí Yorùbá bá Yorùbá bá Yorùbá bá Yorùbá ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó ní bá náà jí Yorùbá ta ló gbọ́ Haúsá how many tọgbọ́ wa ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó kò sí farabalẹ̀ mọ́ gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan tó fẹ́ sí ọ ẹ ti wà nínú gbóyè sí ó tó. èmi bá Yorùbá kuma ṣe wọn bá Hausa. wọ́ kuma si ba Hausa kana ji Hausa ó gba Hausa ní sọ ní bá náà jí ní Yorùbá ó lóun gba Hausa kana ji Hausa ina jí kana ji Ọlọ́hun gba Hausa ebi wọ́n gba Hausa tátàtà ina sunanka
Mama. Muhammad. Mi na suna. Wọ́n ti fẹ́ mọ iye ọdún tó ti wà níbi tán ti lé àwọn bàbá kó bí wa. Ok, ọ̀wọ́rí, àbàbà ni. Àbàbà ni. Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbé náà. Kí ni déètì ni ẹni ní òní ní 19 àbí? Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán. Gbogbo ilé a máa lékùn nùgbò. Wọ́n lè fi kó wá àtàwọn fúlàní. Ẹkúnrin ẹkúnrin o onígbà yìí lágbára Ọlọ́run ẹ lọ rí ẹbọ rí ojú òní tì í ọba mi ló yìí di ọbọ kí ló wá fi ṣàlejò àwọn èèyàn rẹ yìí wá lè sùn ẹ jókòó. arákùnrin aṣọ tó wọ̀ tó fi wọnú igbó tẹ̀ wò yìí aṣọ yìí náà ló wà lọ́rùn ẹ̀ títí lọ́jọ́ yẹn fi ṣú tó ní wọ́n tún padà ṣóbi tó ti lọ́kọ́ bá kan kí wá ló wá dé tẹ́ tí wọ́n ń bí ìvẹ̀ tó yẹ kẹ́ wò pókè ó níbi tọ́mọ yìí ń bá dé yòó ń tẹ̀lé ṣe ní kẹ́yìn náà kẹ́ sọ́pọ̀tì ẹ̀ ṣé bílẹ̀ Yorùbá la fẹ́ gbà kò sáà ní gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́wọ́ yín ẹ ti jẹ́ kò dẹ̀ sẹ́ni tí yóò gbà á ẹ dẹ̀ lo iyọ̀ ọ̀hún ẹ lò pẹ́ àmọ́ ká lè sọ pé nípa tiyín ẹ̀yin náà ṣe wọ́n tẹ̀lé ṣe ààrẹ ẹ ṣe nǹkan kan ò sílẹ̀ Yorùbá o ẹ ṣe nádà sí ilẹ̀ Yorùbá kódà ká mọ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò gan is even better because nígbà tá a bá ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí àwọn wọ̀nyí sì ń wọlé tọ̀ wá báyìí tí wọ́n sọ close to 26 settlement in Kwara State wọ́n sọ dáwóró kí wá ní important yín tẹ́ ẹ bá gbéra pẹ̀lú àwọn ọmọ yín tẹ́ ẹ dì bẹ́ẹ̀ ṣe máa ń dìgbà yẹn tẹ́ ẹ wá lọ tẹ́ ẹ fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé kí wọ́n padà wá sílùú ìjọba gámọ̀ wípé ẹ take impact but lónìí ìjọba kí wọ́n fún 6 months kí wọ́n fún yín nígbà kí wọ́n fún yín láwo lẹ́ ń pariwo Yorùbá sì ni ọmọ tó bá sípá òun náà nìyẹn máa bá sípá sípá ààrẹ Gani Adams sípá kankan kan tí ẹ put effort gẹ́gẹ́ bí ọmọ Yorùbá put effort gẹ́gẹ́ bí ẹni wípé ìyà ń jẹ Yorùbá but gbogbo effort yín àti input yín kò ju pé kẹ́ sọ̀rọ̀ kẹ́ give press report lọ kẹ́ ṣe fídíò press report tíjọba bá fún wa láyè tá bá fún wa láṣẹ gbogbo ẹ̀ máa lọ lẹ̀lẹ̀lẹ̀ gbogbo ẹ̀ máa lọ lẹ̀lẹ̀lẹ̀ gbogbo ẹ̀ máa lọ lẹ̀lẹ̀lẹ̀ drama rẹ onítẹ̀ ń ṣe we need an active person not a drama one ẹni náà wọn ogun ẹlẹ́ni wọn tí wọ́n pọ̀ bàbẹ̀ sà àárín wọn ẹ jẹ́ kí wọ́n jáde but wọ́n lè jáde because most of them wọ́n ni wọ́n ń sọ petrol pipe ibẹ̀ ni sálárì yín wà ibẹ̀ lówó tí wọ́n ń fún yín wà ẹ̀dọ̀ pé tẹ́ bá tako ìjọba rẹ̀ wọ́n lè ní kí wọ́n gbà kúrò lọ́wọ́ yín ẹ̀yin gan mọ ẹ mọ tá à ń ṣe náà ẹ kàn ń lo gbogbo ẹ̀yin wá ń jáde à ń sọ̀rọ̀ lórí social media kìíní kan ẹ kàn ń lò yẹn as a camouflage lásán ni because tẹ́ ẹ bá ṣe remain an activity tẹ́ jẹ́ kò yẹ kí nǹkan bá yín lẹ́rù kò yẹ kẹ́rù bá yín kò yẹ káyà yín já torí pé a fẹ́ rí impact yín gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí olùgbèjà gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbélé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ yẹ ká ṣe wá yọ gbogbo ilẹ̀ Yorùbá kúrò ńbẹ̀ ẹ yẹ ká sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ òun Ìlọrin ìlú yìí sì ni wàhálà ti ń dé yìí láàṣírí yín kẹ́ gbéra kẹ́ lọ àwọn ìlú yìí kẹ́ fi hàn pé lóòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú yìí ni ẹ lọ kò sẹ́ni tó lè mú yín sí i tẹ́ ẹ bá tọ̀ àwọn ọba ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti pa yẹn tẹ́ ẹ bá tọ̀ wọ́n lọ tẹ́ ẹ tọ̀ wọ́n lọ kò sẹ́ni tó máa mú yín sí i náà àwọn èèyàn mọ̀ pé you take an impact but take any single step ju wípé kẹ́ ẹ kàn gbé fóònù kẹ́ ẹ dẹ̀ sọ̀rọ̀ lórí fóònù lọ lórí online káwọn bá yín post ẹ̀
kẹ wá máa dẹmu kẹ máa bọ̀ kílẹ̀ máa rọ́ ká máa ṣe lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ táwa mọ̀ wọ́n máa ń kọjú sójú ogun tó gún bá dé ni they ready to die for their people lóògùn ọ̀fẹ́ tí yín ò ready láti kú kankan fún ìran Yorùbá and then the importance of ààrẹ kan fún ni pé ààrẹ kan fún ní right láti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ìran Yorùbá you don't want to do that tẹ́yẹ gbóyè yẹn sílẹ̀ náà ìyẹn lè voluntary resign pé tí mo jẹ yìí o mi ò jẹ mọ́ ká gbé fẹ́ lómi tó mọ́ lò tó lè utilize ẹ̀ tí ó wò pé òun ní owó òun ní ọrọ̀ ó dé àbádọ́nà owó àtọrọ ẹ̀ ó ní pé náà mẹ̀kúnnù lòún fẹ́ jà fún ẹ jẹ́ ká gbé fún un ẹ jẹ́ ká gbé fún lọ́mọdé tó wà ń sìn kó lè bá a fi àgbà jẹ́pẹ́ torí pé ó dájú pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ẹ̀ kàn fowó rà níbi ẹ̀ ní entitlement sí rárá àtọ̀ because kò show nínú ìṣe àti ìwà yín àti sọ̀rọ̀ yín kò show rárá ẹ̀ nẹ́fà sọ̀rọ̀ bí ọmọ akin rí níjọ́ tí mo ti rí tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ nẹ́fà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ akin gẹ́gẹ́ bí ẹni tó ní ìgboyà láti kojú ìjọba ẹ̀ nẹ́fà sọ̀rọ̀ the only thing ni pé àti kọ lẹ́tà sí àwọn gọ́vnà South West gọ́vnà àbá wọn ṣèpàdé pé kí wọ́n fún wa láàyè àbá gọ́vmẹ̀ntì ṣèpàdé pé kí wọ́n fún wa láàyè and then you think they will give you that opportunity you think they will give to you no but àwọn kan wà tí èèyàn máa take with sense with ideology take okay no ebi sẹ́ni gbogbo sáwọn gbogbo ààrẹ kí ó gèdè tó débẹ̀ ìjọba kí wọ́n yọ kí gbé wọn kéde kọfí wọ́n ṣe arrest ẹ̀ ẹni tí ò tún jẹ oyè Ààrẹ Ọ̀nà nìyẹn ẹ wá fi wéyìí tẹ wá jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò because àwọn yẹn gbà wípé you are doing your duty despite the civilization or the government you are still doing your own rule you are still doing your part as Yorùbá pẹ̀lú oyè tẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò but ẹ ṣe yẹn ohun tí wọ́n ní kí òbókó yín bọ òkòkò bó yín kó bọ̀ ọ̀tọ̀ ní tẹ̀ ń bọ̀ ìbọ̀kúbọ̀ lẹ́ ń bọ̀ ó wá dá kẹ́ wá kọ́kẹ́ wá move be on silent ju àwọn ọ̀rọ̀ tẹ́ wá ń sọ lọ́sìn because àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ sí náà it doesn't show the pé ẹni ẹ ṣe tán láti ja ìjà yẹn fún ìran Yorùbá ẹ ṣe tán láti take that responsibility as oyè tí wọ́n fún yín as your professional title. You are not ready to take it at all. Kò dẹ̀ show nínú sọ̀rọ̀ yín pẹ̀ ṣe tán ju wípé àwọn eruku wà ńlẹ̀ àwọn eruku yẹn kú wọn jò jẹ́ káwọn náà kí wọ́n wọ gbókárí wọn. Sunny Igboho ti take impact tiẹ̀ àti rí impact ẹ̀ ẹ̀yin náà wá gbìyànjú ẹjọ́ impact ti yín mọ̀ ká wá wò ó torí pé Yorùbá sọ wípé tá a bá fi ọwọ́ wẹwọ́ ọwọ́ ò ní mọ́ tẹ̀yin ò bá lè bá Igboho ṣe tí Igboho náà ò bá lè bá yín ṣe ẹ̀yin ẹ̀rìn lókè kó náà rìn sálẹ̀ ẹ̀yin lè jọ pàdé àdìmíjò mo dẹ̀ mọ̀ pé ó ṣe é wọ̀ fún yín láti gbógun ti ra yín torí pé ẹ̀ tún gbọ́dọ̀ bára yín jà ó yẹ kí àwọn lọ́balọ́ba ó yẹ kí wọ́n ṣe débẹ̀ fún yín ni tá a bá rí ẹnikẹ́ni tó bá dojú ìjà kọ yín tó bá dojú ìjà kọ ara wọn náà yín méjèèjì kó rí báyìí fún tọ̀hún. Ibi tí ìran Yorùbá dé dúró ń sìn kì í ṣe ọ̀rọ̀ social media la nílò kì í ṣe ọ̀rọ̀ wípé ẹ pa àwọn press ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbé press release pé ìjọba ni wọ́n gbà wá láyè gómìnà ni wọ́n gbà wá láyè tí wọ́n bá gbà wá láyè àwọn kan báyìí la ṣe ogun ti wọlé Yorùbá ààrẹ ẹ jẹ́ ká sinmi wótòwótò ẹ jẹ́ ká sinmi wótòwótò akọni ọkùnrin ò kì í ṣojo akọni ọkùnrin tó mọ̀ pé akọni lòun òun ṣe tán láti gbèjà ìlú ẹ̀ òun ṣe tán láti jẹ́ kí ìlú tó ń jẹ oyè lórí wà lálàáfíà kò kí ṣojo rárá ẹ gbọ́dọ̀ gbìyànjú àti rí pé ilẹ̀ Yorùbá ààbò tó péye wà nílẹ̀ Yorùbá apart from the government apart from the governor you also have an impact to take because oyè tẹ́ jẹ́ ní that's your entitlement ó take you huge nílẹ̀ Yorùbá kò dẹ̀ sí gbogbo ọ̀ràn Yorùbá ò ṣe ní support yín torí wọ́n mọ takuntakun àti rírì Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá but now ní pẹ̀lú gbogbo tẹ́ wá ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò of ceremonial title la máa padà wá fún because ẹ ṣe ìṣe akọni rárá
ẹ ò wá akọni, ẹ ò sọ̀rọ̀ akọni, ẹ ò ṣe ìṣe akọni rárá. Ìwà ojú ẹ ṣáàjẹ́ ká tẹ̀lé tí ìjọba sọ, ìjọba ló nílùú o, ìjọba ló nílùú o. Àwọn ìjọba ọ̀hún sì nìkan ń dàrú mọ́ lórí. Àwọn ìjọba ọ̀hún òun ni ayé ò rọrùn fún mọ́ lórí. Àwọn aráàlú gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ń jìyà bẹ̀. Kí ni impact ti gẹ́gẹ́ bí ààrẹ? No, ẹ ní impact. Kàkà kẹ́ wá dákẹ́, kẹ́ wá máa wòye ohun tí Olódùmarè fẹ́ ṣe. Níṣẹ́ ilẹ̀ tún kó àwọn kan ẹgbẹ́ yín kan tún jáde ni wọ́n tún sọ wípé kí Sunday Igboho mọ̀ gbàgbé, sẹ́yìn lẹ bá dénú gbó ni. Àwọn ọmọ tí wọ́n yìnbọn mọ́, sẹ́yìn lẹ bá yìnbọn mọ́ wọn ni. Because now it's facing war. Èèyàn wà nínú gbó, àwọn Fúlàní jáde sí wọn lè ambush sí wọn, wọ́n yìnbọn fáwọn kan. Ṣé yẹn gé ò ti fi hàn pé akọni ọkùnrin ni? Ẹ̀yin tẹ́ wá gbéra yín lákọni tí wọ́n foyè akọni tí wọ́n já ewé òye lé lórí, kí wá nìtumọ̀ akọni? Ẹ ṣe. That is why tó fi jẹ́ pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò ṣe rí gẹ́gẹ́ bí ẹni tó wà relevant. We are just deceiving ourselves. Because tí wọ́n bá rí yín gẹ́gẹ́ bí ẹni gẹ́gẹ́ bí wà important ni, wọ́n máa pè lọ́tún, wọ́n máa pè lósì, wọ́n máa sọ fún pé ààrẹ ó yá níbi tó dé dúró ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ dáwòrò. But ẹ ṣe torí pé ibi tẹ̀yin dúró sí ọ̀tọ̀. Ààrẹ Ìbà Gani Adams, ibi tẹ́ dúró sí ọ̀tọ̀. Orí ibi tẹ́ dúró sí ni pé ìjọba gbọ́dọ̀ finance yín kẹ́ tó lè ṣe ohunkóhun. Ìjọba gbọ́dọ̀ gbowó kalẹ̀ kẹ́ tó lè ṣe ohunkóhun. But olóyè Sunday Igboho àwọn mélòó ló gbowó fún un? Tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ gan, àwa táwa ń diaspora gan, à á donate owó fún yín láti rí pé ilẹ̀ Yorùbá ààbò tó péye wà ń bẹ̀. Ẹ̀yẹn bẹ̀rẹ̀ wò. Ẹ ti bẹ̀rẹ̀ kan, ẹ ń béèrè fún approval, ẹ ń béèrè fún fund. Ó ga o. Ilẹ̀ Yorùbá sì lógún kò yìí. Ilẹ̀ Yorùbá ní wàhálà àti ìdààmú báyìí. Ọ̀nà wo la fẹ́ gbà tí ènìyàn mẹ́ta fẹ́ dún ní méjì méjì? Kò sí. Yorùbá sì ní ọgbọ́n òdìgí àyàfi tá a bá rókun o. Bẹ́ẹ̀ sì ni fèrè ìgbà ò sí lẹ́kùn. Ẹni tó bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ ni yóò wọlé. Bí ìran Yorùbá bá a ṣe ní parun, bí wàhálà ò ṣe ní wọlé ọ̀tọ̀, torí pé wọ́n pátá a ní ẹbí, a ní ará sílé o. Gbogbo wa la sì ń gbìyànjú tá a ń gbàdúrà pé kọ́lọ́ ń jẹ́ ká padà sílé torí pájò lẹ́nu kankan wá wáyé. Àmọ́ ilé ọ̀hún wá kọ́nà ni ò sí sinmi yìí. Ilé tá a fẹ́ padà sí ó ní wàhálà, ìpayín kéke, ìtàjẹ̀sílẹ̀ ló wà yìí. Níbo gan la wá kọrí sí? Àwọn tí ó yẹ kí wọ́n jà ìkanjú, tó yẹ kí wọ́n gbèjà ilẹ̀ Yorùbá, níṣe ni wọ́n fọwọ́ náà ni wọ́n retí pé kíjọba kan wá gbówó fáwọn káwọn tó bẹ̀rẹ̀. Níṣe ni wọ́n retí kí aráàlú wá gbówó fún wọn kí wọ́n tó bẹ̀rẹ̀. Níṣe ni wọ́n retí kí èèyàn kan wá fún wọn ní entitlement kí wọ́n tó bẹ̀rẹ̀. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ẹ dákun. Ilẹ̀ Yorùbá ni wàhálà ń dé bá. Ilẹ̀ Yorùbá ni ìfìtínà tí ń bá lọ́wọ́lọ́wọ́ báyìí. The new strategy táwọn èyí tún fẹ́ ṣe é ṣe kò sẹ́ni tó mọ̀. Wọ́n á jẹ́ kí ilẹ̀ rọ̀ díẹ̀, wọ́n á dẹ̀ tún gbógun. Wọ́n á jẹ́ kí ilẹ̀ rọ̀ díẹ̀, wọ́n á dẹ̀ tún gbógun. Kò sí ọ̀nà wà tá lè gbà capture wọn at once. Ẹjọ́ nítorí tọ́lọ́run, ààrẹ, ẹ jẹ́ kí oyè yìí, ẹ jẹ́ kó ròyìn. Àwọn tí wọ́n àti ìbí nígbà tẹ́jẹ oyè tí wọ́n ń gbọ́ ipa tí wọ́n ti ka oríṣiríṣi ìwé nípa ààrẹ ọ̀nà kakanfò, ẹ jẹ́ kí wọ́n rí practical ẹ̀. Kó má kàn jẹ́ pé theory lásán tí wọ́n kà ní ìwé lásán àwọn náà sọ. Ẹ show practical fún wọn because you are still there as that ààrẹ ọ̀nà kakanfò. Show them the practical of what you can be able to do. Show them. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé tí mo lè ṣe léléyìí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ibi tí wọ́n ti fún mi ní àṣẹ àti dáàbòbò ni. Then I will protect this land with all cost. But ready. Ẹ wá wò ó bí àwọn èèyàn ṣe wá ń bẹ̀lù àtẹ́lù yín látàrí àìṣedédé yín. Torí màá pè é ní àìṣedédé léléyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹsá sí yín. Tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ibi tó yẹ kí wọ́n ti bá yín wọn ò bá yín. Àyè tí wọ́n gbé yín sí ẹ padà kúrò ń bẹ́ẹ̀ tó fà á nìyẹn. Ó dọwọ́ wa o. Ààrẹ Ọ̀nà Kakanfò